Elédùmarè mo bẹ̀bẹ̀. Má jẹ́ n ṣìnà ni mò ń tọrọ. Má jẹ́ n ṣìnà. Elédùmarè mo bẹ̀bẹ̀. Má jẹ́ n ṣìnà. Oúnjẹ ọmọ ni màámi. Oníkóró mọ́ yín lẹ́nu. Ẹ ń wá dúró ara. Ó yà mí lẹ́nu rí. Ìyá rẹ̀ lé o. Ṣé owó tí ẹ fi gba bíi fún mi ṣé owó yóò sì wá pọ̀ jù báyìí fẹ́mi nìkan? Ó máa gbọ́ màmá kò sí nǹkan kan tó pọ̀ jù àbí oúnjẹ ọmọ ni tá bá dẹ̀ máa fi rí ìwọ̀n ọdún mélòó sísìnyí ọmọ yín gan. Ọmọ yín lọ́lọ́run fi sábà bí. Aya mi dáadáa ò ṣe mo dúpẹ́. Àṣeborí bá pẹ́ lẹ̀ àṣẹ yóò dire. Bẹ́ẹ̀ni ya. Àṣẹ tí ẹkún bá pẹ́ títí ẹkún ó di ẹ̀rín èmi nìkan tán. Aya mi dáadáa ọmọ mi ẹ ṣé mo dúpẹ́. Ẹ jẹ́ ká àwọn lọ. Tọ́jú yín mo tọ́jú yín mo fọlọ́run sí yín o bẹ́ẹ̀ ní jáàmù o. Màmí ẹ lọ kẹ́ lọ jẹun ṣe mo dúpẹ́ o. Tó bá mọ iyì tó jẹ́ ń gbà níwájú màmí lónìí. Lóòótọ́. Lọ́n a bá mi dá ẹ sí ọmọ náà àṣerú ẹ̀ fún ọ. Àmín àtiwọ́ náà. Mo ń jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Lọ́jọ́ wo? Èní náà ni. Tá bá ti dé. Ṣé gbogbo love òṣìṣẹ́ àti ẹ̀ṣẹ̀ ó ti sú mi báyìí? Gbogbo lovey-dovey yẹn, I'm tired of it. I'm not interested anymore because it's not working for me. Ó dà pé aláriwo ìgangan ló máa ń gbádùn jù. Tí má ti bẹ̀rẹ̀ ariwo mi báyìí sí o, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ máa tẹ́tí o máa mọ̀ nǹkan tó yẹ kó ṣe. What's wrong with you? But Dúró Fúnkẹ́, kí la gbé kí la jù? Ṣé lórí ọ̀rọ̀ pé a fẹ́ lọ sí party àlọ́ sí party? Okay, so mo dẹ̀ wọ nǹkan tí mo wà comfortable in. Ó ní pé kí n lọ wọ aṣọ tó wà clingy. Ṣé kí n múra bí àwọn aṣáwó tẹ fẹ́ gbé wá síbẹ̀ yẹn ni? I'm a married woman for God's sake. And I like to dress like this. So what is wrong with it? Ṣé mi ò fine mi ṣe rí ni? Dandan ni kí n gbọ́dọ̀ lọ wọ aṣọ tó lẹ̀ mọ́ra. Kọ́ máa kọ́ mi mọ́ra bó ṣe kó àwọn ọmọ tó kù tọ́jú máa kó wọn mọ́ra ń bẹ̀. Ṣáṣẹ́wó ni mí ni. And then so be a ẹranko. In fact, sometimes you make me regret that. Okay, why did I even marry you? Why did I choose you of all the good men in my life then? It was the least of them ni mo alomu. Kí ni gbogbo ele? Okay. I'm just regretting this whole marriage. Okay. It's beginning to piss me off. I'm tired of this marriage. That's it. You want your rings? I've dropped them now. I'm tired. That's it. I'm also tired. Okay, fine. I am. What are you talking about? Okay. I swear to everything I have, I regret the day I met you. Guess what? I regret the day I proposed to you. I regret the day I married you. Listen to you. You know what? Me animal. Hey, this is the animal. You're an animal. You are crazy. You're not deserving of me. You're crazy. You are not deserving of me. You're mad. Emi no something help life any. Emi, Funke, you will help life any. This one. And I'll say that and say it again. You were the least of them. You won't go there. I'm an enemy, my friend. Emi. With this kind of character you have, also me, you will never find a man. I'm the best man for you. The only person that would have understood you and is still understanding you. But so this is your understanding? Yes. You're making me yell on top of my voice and you're saying you're understanding. Oh, why would you yell on top of your voice? Listen to your husband. This one, get out of my face. Get out of my face. I want you to share where Toffee Tommy. You're not Timon. You want love. I beg you. So she, don't call you. Oh, she no man come for me. But what's my body me wale. Oh no, look, love. Don't play love with it. Look at him. Only for one night. What can you go jail? I like better. What can you go jail? Over my dead freaking body. I'm not going nowhere. Over your dead freaking body. Worry. Over your dead freaking body.
ọmọ ẹlẹ́lẹ̀ wọ́n láti jẹ́ pé nǹkan tí Ọlọ́run ti ń sọ látọjọ́ tó ti pẹ́ ló fẹ́ ṣẹlẹ̀. Mo like ẹ. Mi ò sọ pé mo rí ẹ for the first time pé mo like ẹ dé level. Ṣé gbádùn ṣá? Mo wà okay kì í ṣe pé bí mo ní mo like ẹ. Ṣé wà all right? Mi ò tẹ̀ ní mi lára náà. Ẹ dẹ̀ fi mí lẹ̀. No, nísò. Try láti understand àti láti get. Bẹ́ẹ̀ ni ilé ayé mi lára. Okay, mo máa fi ẹ lẹ̀ but kan fún mi ní nọ́mbà tí mo lè pè. Yeah. Ṣé bí lórí burúkú náà? Ẹ dẹ̀ sún táyé ẹyẹ dé nílé. Listen. Ìgbọ́dọ̀ dúró sí mi. Ẹsẹ̀ yóò sì ní mi lára. Mo ní mi ò fẹ́jọ́. Mi ò fẹ́jọ́. Bí tí mò ń sọ. Mo ní mi ò fẹ́jọ́. Kí ló ṣẹlẹ̀? Ẹ ní mi lára wọ́n ṣe wọ́n rán yín sí mi ni. No, okay, I'm okay. Brother Fola. Ilé a máa jèrè wọn sínú ilé Ọlọ́run ni. Mo ní kẹ́ sínú Tókò yẹn bá bà mí ní bíbí. Kí ló máa ṣẹlẹ̀ tó bá bà mí ná? Daddy, àwọn ọmọ ẹ̀ la máa ń jèrè fún jọ. A máa ń jèrè mu dẹ̀ láì. Brother Fola. Ẹ má worry. Tẹ́ bá ṣègbéyàwó fẹ́mi àti ẹ máa rántí èní. tó bá yá ká máa sọ yí pé lórí burúkú lẹ́yìn ọkùnrin kẹ́ máa tàka sẹ́yìn kẹ́ máa reject ẹ̀ àwọn máa sọ yí pé lórí burúkú ni ẹ máa tàka ẹ̀ sẹ́yìn ṣé ẹ̀ kì í ṣe olórí burúkú báyìí gbogbo àwọn ọkùnrin ayé ìgbogbo wọn lọ lórí burúkú rádaràda is a thing confirmed olórí burúkú sórí èmi yo tí mo bá ráyè jẹ president ìlú yìí ìṣe máa ní kó bá mi páàkì gbogbo àwọn ọkùnrin ìlú ìsínú àpò kan kọ́ dẹ̀ bẹ́ẹ̀ náà lù ìlú dìlú bèrè yẹn. ọ̀rẹ́ mi inú ń bí ẹ gidi. lórí burúkú ni gbogbo àwọn ọkùnrin pátápátá àti kékeré àgbà wọn àti tírín àti ìtòsọ̀rọ̀ gbogbo wọn pátápátá báyìí olórí burúkú ni. rádaràda wọn tiẹ̀ pọ̀ rádaràda wọn pọ̀ tó jọra wọn lójújù ìrọ́dẹ̀ pọ̀. ọ̀pá mọ́sẹ̀ burúkú tó wà lábẹ́ wọn yẹn ó jọ wọn lójú bíi kíni. ọmúrọ̀ máa mú lóye. ó gbèdè lóyìnbó ti ṣe ayédèrú ẹ̀. If you can't love me now, don't you love me later? If you. Àwọn kan á máa sọ pé owó ni gbòǹgbò ẹ̀ṣẹ̀. Irọ́ ni ẹni kọ́ dá padà. Èmi sọ́fìn sọ fún yín pé àìlówó lọ́wọ́ òun ni gbòǹgbò ẹ̀ṣẹ̀. Àwọn kan tún máa sọ pé money cannot buy happiness. Just take a look at me. This is happiness in its full glory. You know, money has done this to me. Àwọn kan máa tún sọ pé tó bá pàdé ọkùnrin tí ò lówó lọ́wọ́ tó wá ní bright future. Ẹ jọ̀ọ́, ta ló ní bright future wèrè? My dear, you have to pack your slippers and leave. Àwọn kan tún sọ pé tó bá fọ́kọ lẹ́ni tó lówó lọ́wọ́ tó wá di ọ̀la tí ò lówó lọ́wọ́ mọ́ pé kò sì dúró síbẹ̀. Irọ́ ni o, ta ló fẹ́ jìyà? Ẹni tí ò bá lówó lọ́wọ́ kó máa lọ. Tó bá tún pàdé ọkùnrin mi, wàá tún bá pàdé olówó tó ṣe kí ni tó sure. See, Sophie is going to give you one of the best advice when it comes to money because owó ló gbé mi dúró. Money does everything. See, my guys, I'm bringing the best of the best for you guys. You see, the tips I'm giving you when it comes to spending money, taking money, earning money is one of the best all over Nigeria. You know what I'm saying, guys? You better take tips with Sophie. Sophie Lifestyle and Fashion. Sophie. Give you my receipt, a woman. Make you give and still to love. Èmi ò tó ń jẹ yẹn. Ọ̀yàn ni mí. Whoa, tó bẹ́ẹ̀ o máa jẹ dáadáa. Oh, see, ọ̀rẹ́ ti yé mi. Okay, sórí nǹkan tó ṣẹlẹ̀ lánàá àbí. Mo mí kò tó lọ́rọ̀ tí mo sọ lánàá ló ṣe ń sọ fún mi sí pé ò jẹun. Ṣé o fẹ́ gbọ́? Mo ṣì wà lórí point mi. Tí n bá ká ìwà àti gẹ́ọ̀ yẹn. Ó mọ̀ mí dáadáa. Tí n bá ká ìwà àti gẹ́ọ̀ yẹn, Ọlọ́run bá ń gbọ́, máa pa. I will make sure I care lọ́jọ́ ìgbógun ni máa pa. Kò ní jíjọ́ kejì. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Tó bá bí ẹ̀dá ìwọ jẹ́ kí n bá àti gẹ́ọ̀ yẹn papọ̀. Kí ló ń ṣẹlẹ̀ lórí fóònù yìí o? Ó lè mọ ọkọ tó ń ṣẹlẹ̀. Lókè mo ti sọ tèmi tó bá bí ẹ̀dá tí bá sẹ̀ tèmi tó máa jẹun máa ṣú ẹ̀mí pẹ̀lẹ́ ni máa jẹ́ mo ẹ̀jẹ̀ fún ẹ. Ó dẹ̀ kó tó sọ èmi ẹ̀ sì jẹ́ wọ́n ní jẹ́ kí ni ó máa jẹ́. Ó ní jẹ́ kí ni máa ṣe ọlá lásán àbí. Instagram ti àwọn èrè bọ́. 300 ẹ̀rẹ̀ èṣù bẹ́ẹ̀ pé oní kò sáyé. Wọ́n jẹ́ kó mú ẹ ó máa dúró bẹ̀ wọ́n bí ẹ̀dá kó má jẹun jẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ níwọ̀ ta ni. Instagram wà detailed gan o. Ìyàwó fẹ́ poison ọkọ. Èmi ò poison ẹ o. Kò mọ̀ pọ́kọ́. Mi ò ní poison ẹ oúnjẹ ni mo fẹ́ fún ẹ jẹ.
Instagram lèmi. Aṣẹ́wó oníṣìnà. I will show you better today. Má jọ oúnjẹ mi. Instagram sọ pé ìyàwó ilé ya wèrè. Rajo ìbùkún rẹ̀ lẹ́mi lórí. Yo, my dear, hello, what are you? 16,300, sir. Okay, 16,300. Right. Right. 16,300. 17,000. One almost 700. How are you? You're welcome. Come. Jọ torí Ọlọ́run. Èló ni change ló ní kó máa mú lọ yẹn náà. 700 naira, babe. Jọba mi. Bá mi mọ wọ́ fún mi ní change. Wo bó ṣe ń wò mí. Baby, leave me alone. Jọ ṣé o gba salary ni? O gba salary. Ṣé bó ń ṣiṣẹ́ ń bí báyìí? O wá gba salary. Baby, ẹ̀yin lè máa bá àwọn ọmọ yìí jẹ́ náà. Ọjọ́ tí wọn ò bá ti wá réyàn fún wọn lówó, wọ́n bẹ̀rẹ̀ sí ní tara wọn lọ́pọ̀ fọkùnrin. Jọ. Bá mi kọ́ wọ́. Wo bó ṣe ń wò mí. Ó ga lára yín o, 700 naira. 700 naira lẹ múra kankan lẹ ṣe. Thank you. Uncle ẹ ti rí ya o. Ṣọ́rí ẹ ṣọ́wọ́ rẹ nílé ayé. Ṣọ́rí ẹ ṣọ́wọ́ rẹ nílé ayé. Ṣọ́rí ẹ ṣọ́wọ́. There's quite a significant amount of lead in your bloodstream. As a matter of fact, it looks like you're being poisoned. Kí ni mo lè ṣe fún ẹ? Mo fẹ́ pa mí. Kí ni mo ṣe? Wọ́n ní mo fọwọ́ pọ̀ kí ọ̀gbìn sí i. Tí bá fọkàn bàjẹ́. Kí ló máa ṣe ẹ̀gbọ́n náà? Mo lọ jí mọ̀. Lọ. Balele. Dìde sára. Kí ni ìtumọ̀ gbogbo ẹlẹ́? Man whose name is not Peter caught. Parí ẹ̀. Just excuse me. Wọ́n ní kò excuse ọ. No, ìwọ ni mo ń sọ fún mi. Ẹ wá, your children are back from school. Tó bá ti dàárọ̀ la because they asked after you. Má sọ fún wọn, má ní bàbá wọn o. Ìdíjà ìṣe lánàá ni pé o, ó wà ní club o pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ oníṣìnà bíi títí ẹ o. Wọ́n jọ ń rìn gbèrègbèrè káàkiri. Má sọ fún wọn. Má sọ. Okay. Ọ̀gbẹ́ni, you can't eat your cake and have it. How do you mean? Ọ̀la kọ́ lọ́jọ́ òkú ẹ̀ náà. You're not dying tomorrow, are you? No, there's no problem. It's just that Emma try to pay attention to someone got the banje. This is for you. Come here. You know, after that mistake with tó bá mú ẹ tó bá fi fọwọ́ tẹ ládé lòdì kó gbá ojú ẹ tí mo dé wá ń bẹ̀ tí mo rí báyìí kó gbàgbé ni. Yé máa jẹ́ kágbàlagbà yìí máa ṣe lágbàlagbà kiri mọ́. Let's talk about this for a minute. No, ó ti tó gẹ́. A kì í bá ní tán ká fa ni nítàn ya. Kí ló dé? Ṣé wọ́n nìkan lọkùnrin ni? Ó tó gẹ́, ó ti tó gẹ́. Ìbànújẹ́ nínú ayé mi, ó tó gẹ́. Àṣedànù nínú ayé mi, ó tó. Ẹyin kan fún èèyàn kan ni o. Èèyàn mẹ́ta ẹ̀ sì dúró méjì méjì. Èmi ọmọ tó bá dọjọ́ ọjà ẹranṣẹ́ pàṣàbárí ó bá dọjọ́ eré ẹranṣẹ́ pológun ni mo lè wẹ ọkọ̀ lórí alágbálúgbú omi. Ọ̀rẹ́kùnrin mi rẹ̀ Ìdẹ̀ra lórúkọ ẹ̀ ń jẹ́. Tí n bá fẹ́ lọ́mọ mo ní kò lè fẹ́. Ẹ sọ fún ọkọ yín o,
ìdẹ̀ra ni màá fẹ́. Mo fẹ́ kọ́ ọmọ kan lọ. Ìfẹ́ rí ọlẹ́gbẹ̀ẹ́ dẹ̀ra mọ́. Ẹ̀ka pẹ́rẹ́ lèmi mọ́ fàyàn létí o. Bó bá jẹ kejì ń pa ń tọ̀ lẹ́kún. Ní bá tún rí ọlẹ́gbẹ̀ẹ́ dẹ̀ra. Ó ṣí ọba jẹ́jẹ́ sojú. Mo ti kíra mi mọ́ fà. Igi tí ò wọlé so ẹ wú ẹ sọ sínú náà báyìí. Má jẹra mi o, má jẹra mi rárá. Ìwọ ni kò jẹra ẹ sílẹ̀. Ìyá mi. Màmá àgbà ń jalè. Wọ́n ń jà. Kò sí tí wọn ò lè gbé. Gbẹ̀wìrì làwọn náà. Bẹ́ẹ̀ni. Gbé kan bẹ́ẹ̀. Ẹ wo ṣe n sọ tán fún yín. Bọ́ bá lákọ̀bí ibikíbi tákọ̀bí rẹ̀ bá wà báyìí. Ọwọ́ àkọ́bí rẹ̀ yóò mọ jóná ni. Dad is really trying. To get money is not easy. Hope you know. And mommy is trying more. Kí ni mommy ṣe? Hey, wait. For your information, mommy is the one buying food inside the car, taking us to school, and she's the one giving us food morning, afternoon, and night, and other additional times. Do you know his daddy that used to give her money to do every single thing you mentioned? They are both wonderful. Thank you. Yes, they are both wonderful. But I really pity Dad more. Daddy is really trying. Why are you acting as if you don't know Daddy is rich? So he has the money. Sorry, but what exactly is Daddy doing? What command so we pay and want Los Abuja every time? To do what exactly? Òdodo ni ọkàn náà tó sọ ọ̀rọ̀ lọ́kọláya ju ìfẹ́ gan lọ. Why are you doing this now? You said I should calm down. How am I supposed to calm down? Maybe Latima, so let's go inside and talk about this, eh? I was not born into wealth. Mo jìyà, mo jíṣẹ́ láti inú oyún títí tí wọ́n fi bí mi sáyé ni. Èmi ló yẹ kó máa pè ní àtàpàtà dìde. Dídí lè dán àti pa inú sọ́kì orí lájú ọ̀sìn ìgbẹ́rùn ju òkú lọ. Who's this? Dad, you guys should move on. It's your mind. Because they gbé sọ́kàn, ó lè ń rí. Èmi ni kẹ́ gbé sọ́kàn sí, èmi ni ìyá yín. Èmi ni bàbá yín. Your daddy is dead. Èmi rè, mo ti marry, èmi àti ìyàwó mi àti bí ọmọ 4. Ó tó bẹ́ẹ̀ ni pé mo ti bímọ tán láyé. Torí ọmọ ẹ̀kẹrin tàbí gan bí mistake ni. Ẹ káàbọ̀ sílùú Olókùta. Àwọn iléeṣẹ́ ńlá kan ti wá láti òkèèrè sínú ìlú wa. Nígbà wọn máa mú ó bá di olóyè ọ̀la ń bí wọn nínú. Àwọn ilé iṣẹ́ tá a fẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ sí ojú òkun ni. Ó dẹ̀ di dandan ká fọwọ́ sí ìwé. Ṣùgbọ́n gbogbo nǹkan tó yẹ kó o ṣe ò ṣe ń kíákíá. Olóyè, adìẹ mi ń làágùn, ìyẹn ni ìjà mọ̀. Bí iṣẹ́ bá ṣe ń wọnú ilé iṣẹ́ ìsìn, láwa òṣìṣẹ́ náà ò ṣe ní lọ́kàn sí mi. Èmi náà ní tèmi náà fẹ́ fi ayé mi ṣe. Èmi náà ní future. Ṣé ò sí? Ò ní gbọ́ mi àbí? Ọ̀run apáàdì. Bẹ́ẹ̀ wà bàbá ẹgbẹ́ mi ní ọmọ tó bí o lẹ́yìn sí bàbá. Ìwọ ọmọkùnrin kí ló dé náà? Dákun ṣé àpọ́nlé ló fún mi lójú ara rẹ̀ yàbọ̀ ọ̀hún yẹ̀yẹ́ mi. Tó bá rẹ́ pé o fẹ́ yẹ̀yà rẹ̀ kó tètè yẹ̀yà rẹ̀. Lórí gbogbo tí wọ́n fi gbé ọlọ́dọ̀ orí omi àmùsáàtì tí wọ́n mọ̀ pé ẹgbẹ́rún sí máìkì dáadáa. Ọjọ́ mọ̀dẹ̀ wò. Ṣé Tóyìn mò ń jẹ́ ni? Ẹ bọ́ bọ́ jẹ́ Tóyìn nǹkan. Ṣé mo ní wọ́n ṣe DNA test ni? Kán patú, kán pẹkùn, kí ló kàn mí? Lálú, nǹkan tó máa bí mi nínú jù lọ́rọ̀ èèyàn, nǹkan ò kí ń ká ẹ lára rárá. Àṣàkẹ́, ọmọ olómù àpẹẹrẹ, ọmọ ọlọ́rọ̀ agogo, ọmọ arólú owó, ọmọ àtẹ́lẹsìn.
tí bá fi ọwọ́ fast forward ayé ẹ̀ sí ẹ̀yìn ó rò pé ayé ń fi ọ ni. ó jọ bí ẹni pé ejò ti fẹ́ máa lówó ń bákanbákan. imú mà níkà o tó fi jẹ́ ká gbóhùn àṣebí. ẹ fẹ́ sọ mí di dàbí mo ṣe dà kò jọ ilé ẹ̀gùn kan tí n kò fún yín. Oya kọ́kọ́ ò lè yà wá. Ṣé o ti gbàgbé mi? N ò lè gbà kán bó lọ́wọ́ mi. Ọ̀gá fi mí sílẹ̀. Ṣé lóòótọ́ ni? Àdúgbò ni. Where were we? Where were we nowhere? No, where were we nowhere? Babe, kí ló dé now? Hold on. So mini ni nǹkan tó ṣẹlẹ̀ nísinsìnyí. Kò sọ fún mi. No. What was that? So nǹkan tó ṣẹlẹ̀ nísinsìnyí ò rí bí òun rẹ́ ní big deal níbẹ̀ ṣùgbọ́n. Nǹkan tí Yorùbá kàn pè ní ká má fọ kákọ̀ fokùn kan pa ẹyẹ méjì. Nǹkan tó pọ̀ ṣẹlẹ̀ nísinsìnyí rẹ̀ ṣó ti yẹ. Kí ẹ̀yin fi oko kan kẹ́ fi pa ẹyẹ méjì. Ṣé o dey sound stupid pẹ̀lú nǹkan tó sọ yẹn? Mo ní pé ó dàbí pé ẹ stupid bọ̀ ẹ ríyàn sọ fún yín ẹ mọ̀ rárá tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó ṣe irùngbọ̀n wé yẹtú ẹ ṣe irùngbọ̀n bí ògúnfe wọ́n jíjí jésù. Ìtọ́ ẹ wọlé àwọn ẹgbẹ́ yín ti go inside ẹ wọlé lọ. Are you mad? No, hold on, sir. Please, ẹ má worry, ẹ kàn hold on. As in, bẹ́ ṣe rí mi, bí mo ṣe dúró yìí, ẹ fi mí lẹ̀ lọ bá màmí wọ̀tá, ẹ bá yé mẹja lọ, iye mọ̀já dúdú, as in, you left me for this day. As in, eléyìí tó ṣẹnu funfun sọ́ni, me. Ẹ yà wèrè gan ni o, as in bí mo ṣe wà yìí, mo ti ní wèrè gan, as in wèrè gangan, mo ti rí àwọn oríṣiríṣi level wèrè, mo ti ti yí. Títí ní àsọ̀kọ́ ni o. Ọmọ. Babe. Tẹ́gbọ́n fẹ́ kí ṣé gbogbo ẹ̀ náà rèé? Ṣé fẹ́ ṣe tó ni? Yóò jù báyìí lọ. As in when I'm stuck in this seat. Who are you? Ṣé ní tí mo bá fi ìgbọ̀n orin burúkú tí mo bá fi fà yìí? Jẹ̀dá better beware. Ìyàwó mi ti lajú. Who is this lady? Tọ́lání. Níbo lo ti rí ọmọ ọwọ́ ẹ̀? Wà lọ́lé wà lọ́mọ ọkọ ẹ̀ o. Iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ bó ṣe dórí iná tó fi di jíjẹ. Ṣé òun wá èmi ni? Ṣé lè fún mi ní balance mi tó kù kẹ́ jẹ́ kí mi máa lọ. Jọ sọ pé ẹ̀ka rẹ̀ tó sọ pé ìyàwó kejì tí mo fẹ́ lé. Mọ́mí ẹ jọ̀ọ́ ẹ fi mí sílẹ̀. Ẹ fi mí sílẹ̀. You need to leave here right now. Wọlé. Jábà mú. Dádì, mi ò ṣàṣẹ́wò. Ìfọlọ́ọ̀bùra mi fi gbogbo nǹkan tí mo. Àwa jájú ẹ̀ ní kó tó dàjẹ́ kú mílíọ̀nìà. Why are you taking this matter beyond the usual? Why are you making things hard for us? Why are you going this far? Bí ẹ̀rọ ẹ̀ sọ, ìyàwó yín náà burú. Mess up. Big time. But well, ó tójú ọ̀dàlẹ̀ máa ń rí náà lórí yẹn. Fún mi nọ́mbà Austin, mi ò rí mọ́ lórí fóònù. Rotimi. Yes, excuse me. Point of correction. Dr. Rotimi. Ó ṣe ṣe. Ìyẹn ni tá bá ní enough evidence láti back up case. Yorùbá náà mú ọkùnrin mi síbẹ̀. Ilé ó gbà mí, ọ̀nà ó gbà mí nípa. What do you want me to do? Kí ló fẹ́ kí n ṣe? Kill that child! Àtẹ̀bí àtàrẹ. Ọlọ́mọdé arẹjọ́. Ẹ̀yin àgbà náà lẹ máa ń pòwe pé ìdálùṣe eégún ní gbowó òde ibì kan. Níbẹ̀rẹ̀ ayé mi mo ti ní plan. Mo sì mọ ya máàpù
gbogbo nǹkan tí. arákùnrin ẹgbẹ́ wọn ni òwú làwọn wí. mo fẹ́ tìdí mẹ́jọ rò. kọjọ ẹgbẹ́ yẹn. àlàyé tẹ́ bí mí náà mò ń ṣe. ó yà ń ṣe. sẹ́ẹ̀rí kó tó di pé bá fi ọmọbìnrin ni mo ti ń ṣàkíyèsí rẹ̀. n ò kàwé pọ̀ lóòótọ́ ṣùgbọ́n mo kà rẹ́kọ́ náà. ìgbà mo ti ṣàkíyèsí ọmọbìnrin kìkìsẹ́ rẹ̀ mo mọ ohun tó lè dánwò wọ ọdún òní. mo ní foresight mo wo sàpẹ́. mo wá pèjókòó ìgbéyàwó la fẹ́ ṣe yìí o. a gbọ́dọ̀ ní bá a ṣe fẹ́ tọ́jú létí òfin ní síbúkèrú náà mo wá lọ sí agreement wa eléyìí tí wọ́n fi máa tàlẹ̀ ọkọ̀ bíi tí ó sáyẹ́nsì èmi náà kọ̀ bíi tí ń sáyẹ́nsì. mo wá pín ètò ilé mo pín sọ́nà 4 èyí tó jẹ́ pé ara rẹ̀ lówó iléèwé ọmọ. ṣé ìwọ ọmọ tẹ́ẹ̀tì ìbí náà ló sọ̀rọ̀ ẹ̀. bẹ́ẹ̀ ni torí kí n má bàa ní crisis lọ́jọ́ wáyé crisis ọmọ ìdílé. ẹ ṣé bàbá olóyè o ẹ ṣé o ẹ̀yìn rálá kò bá. mo máa ń mú owó ilé ní ìyá àtọ̀dọ̀ tèmi torí pé sẹ́yìn mọ̀ pé béèyàn bá tọ́ ọlọ́run bá sóore fọ́kùnrin tó bá bímọ tí ọba sí kú tí ọmọ kájí rẹ̀ sí ẹlẹ́sìn ọkùnrin mo mú ilé lákọ̀ọ́kọ́ wípé mi ọmọ sanwó ilé sẹ́ẹ̀sì mọ̀ pé ọmọ tá a bá bí kọ́mọ̀ mọ̀ fún alẹ́ pè wípé kí la mú wáyé fún mo ní mo mú owó iléèwé ọmọ torí pé mo fẹ́ ọjọ́ ọ̀la tó dára fún ọmọ. mo wá níwọ̀ o pẹpẹsẹ o mú ètò mímójútó lé o àti oúnjẹ nínú ilé sẹ́ẹ̀sì mọ̀ pé nǹkan ẹyọ kan náà mo tún pín méjì fún mọ́sàkó pé kó mu èló mu o. olùkọ́ tí wọ́n mẹ́jọ wáyé bàbá olùkọ́ tán mẹ́jọ wáyé ẹ lè bá ń bí wọn torí ń gbọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ń sọ̀rọ̀ bí ẹni tó forí gbà fúnfẹ́. àríṣe àríkà ó àríkà ní bàbá ìrègùn